ìgbà tí a bẹ̀rẹ̀ ránran lọ́jọ́ sí tá à ń kìlọ̀ fún wa, àwọn olóṣèlú tí wọ́n ń ṣe àtàwọn tí wọ́n ń fún wọn nímọ̀ràn tí wọ́n ń da àárín àwọn lọ́balọ́ba rú torí irú ọjọ́ òní náà ni torí irú ọjọ́ òní ni. Ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn ọba wa ò ṣe ìpàdé lọ́balọ́ba láti ọjọ́ tó ti pẹ́ wá tí wọn ò ṣèpàdé àwọn lọ́balọ́ba tó ti lé lọ́dún 15. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tọ́rọ̀ kan gbà náà wọ́n ti lọ. Bàbá wa ikú bàbá yèyé Aláàfin àná Àtàndá Ẹ̀tàn ti lọ. Ṣọ̀ún gbà náà ti lọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ Olúbàdàn ló ti lọ. Àwa ti wá láwọn ọba látàwọn ìlú mi àti láwọn ọba látàwọn ìlú mi láti jẹ àwọn ọba. Ká wá lo àǹfààní ká wá ìṣọ̀kan sáàrin àwọn orí adé, àwa la tún wá ń da àárín wọn rú. Ìdí nìyí tó ṣe wípé tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ kò ní níyanjú, kò sì ní lọ́nà àbáyọ. Torí wípé àwọn bàbá wa tó yẹ ká lọ sábà láàfin ńlẹ́ gbà wá o, ẹ bá wa pe àwọn ọmọ yín tí a fi sípò. A ní rí wọn. Gómìnà lè mọ́ lè dọ̀bálẹ̀ kọ́ nà tán gbalaja lónìí, àmọ́ tó bá kúrò lórí àpèrè yóò lọ ààfin yóò nà tán gbalaja. Ìgbà tí ń bẹ lórí àpèrè wọn lè mọ́ lè nà tán gẹ́gẹ́ bí gómìnà kọ́kàn wọn ra tẹ̀ àbí kọ́ fọwọ́ tilẹ̀, àmọ́ tó bá kúrò ń bẹ̀ yóò dọ̀bálẹ̀ dáadáa fún ọba. Ilé náà ní jẹ́ pé ọba ló ní ìlú, ọba ló làṣẹ, ọba ló nílẹ̀. Àwọn olóṣèlú mọ̀ wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti dín agbára àwọn ọba kù. Ṣùgbọ́n nígbà wọ́n bá gbé wá fún ọba kan, dípò kí àwọn ọba tí wọ́n ń bẹ ní agbègbè bẹ̀ àbáwọn ọba yòókù kí wọ́n dìde sí ọ̀rọ̀ ọba kan, ọ̀rọ̀ òṣèlú la fi ń ṣe, ojú òṣèlú la fi ń wò. Tí wàhálà kan bá ti dé, àákìbọ̀ ọ̀rọ̀ òṣèlú, a ní dìde síra wa. Ilé náà ni wọ́n fi wá ń rí wa, tí wọ́n sì fi ń rí wa mú. Ètò ààbò wa mẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, ibi tó ti wá burú jáì lásìkò náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, táàrí nǹkan kan ṣe sí. Ààrí nǹkan kan ṣe sí. A pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ẹkùn 5 lónìí. A pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ẹkùn 5: Ìbàdàn zone, Ọ̀yọ́ zone, Ìbàràpá zone, Òkè Ògùn zone àti Ògbómọ̀ṣọ́ zone. Bá a ṣe pín ìpínlẹ̀ Ọ̀yọ́ inú. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú TikTok? Mi ì gẹ́ẹ̀tì kọ́kọ́ ṣẹlẹ̀ ń bí TikTok àríwá lórí òkè tí dá padà. Ẹkùn 5 tá wá pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí kò ní àbí kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹkùn 5 yìí ni wọ́n mọ bí wọ́n ṣe ń tolé wọn, náà sì mọ bí wọ́n ṣe ń ṣe àkóso wọn. Fún àpèjúwe, ní ẹkùn Ìbàdàn zone ó dá yanjú. Ilẹ̀ Ìbàdàn náà ní gbogbo local government mọ́kọ̀ọ̀kànlá tí ń bẹ ní ẹkùn Ìbàdàn zone. Ṣùgbọ́n láwọn zone yòókù, irú Ọ̀yọ́ zone, ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, iná ló ní àwọn local government ń bẹ lábẹ́ rẹ̀. Kódà ní Òkè Ògùn, àwọn local government míì ń bẹ ní Òkè Ògùn tó ṣe pé ilẹ̀ Aláàfin ni. Wọ́n ń bẹ lẹ́yìn Ọ̀yọ́ ilé ní owó sí lọ́yọ́ ilé mọ́ ni o. Àwọn tí wọ́n ń bẹ ń bẹ kò sẹ́ tí wọ́n sọ pé oko Aláàfin ni oko ọba lélẹ̀ o, ilẹ̀ Aláàfin ni. Ṣùgbọ́n l'Ògbómọ̀ṣọ́ zone kò rí bẹ́ẹ̀, ní Òkè Ògùn zone kò rí bẹ́ẹ̀, ní Ìbàràpá zone kò rí bẹ́ẹ̀. Àwọn zone mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ní àwọn local government tó ṣe pé àwọn èèkàn ọba ń bẹ ń bẹ. Torí pé local government
tó ń bẹ lókè Ògùn 10 ni, 5 ní ń bẹ ní Ògbómọ̀ṣọ́ zone, 3 sì wà ní kí lorúkọ ẹ̀ ní Ìbàràpá zone. 3 tó wà ní Ìbàràpá zone kìí ṣe wípé mẹ́tẹ̀ẹ̀ta yóò ọba kan náà ní í ṣe àkóso lé wọn lórí. Irọ́ kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ rárá. Ní Ìbàràpá zone táwọn local government gan wà ó yàtọ̀ síra wọn. Pápẹ́júwe Ìbàràpá Central, Igbó Ọrà ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà. Ẹ̀sìn pé Ìbàràpá méjèèje la máa ń wí. Ìbàràpá East, ìyọ̀ oòrùn Ìbàràpá, Èrúwà ló wà. Ìbàràpá North, àríwá Ìbàràpá, Ayétẹ̀ ló wà. Ayétẹ̀ ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà. Àwọn ìyókù kọ́ Ìgàngán ńkọ́, Tápà ńkọ́ àtàwọn ìlú bẹ́ẹ̀ tí ń bẹ lábẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn. Léyìí tó túmọ̀ sí wípé ní Ìbàràpá Central yẹn o, ní Ìbàràpá nílẹ̀ Ìbàràpá o, àwọn ni wọ́n mọ bí wọ́n ó ṣe máa rotate, àti pé ìjọba ti wá pín sí 3 ọ̀dà o, alága lọ́balọ́ba o ní council ẹ máa rotate ẹ̀ ní o, ẹ máa ṣe ní o. Tó bá ṣe pé tí Ìbàràpá lápapọ̀ á máa rotate ẹ̀ nítorí pé local government 3 ní bẹ nílẹ̀ Ìbàràpá. Ilẹ̀ Ìbàràpá tó wá ní local government 3 ẹ̀, gbogbo ilẹ̀ wọn ní square mile wọn ó jẹ́ 2496. Ilẹ̀ Ìbàdàn sì tó tóbi jù wọ́n lọ. Ilẹ̀ Ìbàdàn tóbi jù wọ́n lọ dáadáa. Kò sí nǹkan tá a fẹ́ fi ṣàlàyé eléyìí ká bá a lè mọ ibi tá a ti ń níṣòro, ká sì mọ ibi tá a wà. Ní Ìbàdàn zone, 3080 square kilometre nílẹ̀ Ìbàdàn. In tó fi ju ilẹ̀ Ìbàràpá lọ ó pọ̀ dáadáa, tó fi ju ogun tá à ń pè ní Ìbàràpá méjèèje lọ ó pọ̀ dáadáa. 3080 square kilometre. Díẹ̀ ní ìpínlẹ̀ Èkó, gbogbo tá à ń pè ní ìpínlẹ̀ Èkó tó fi ju ilẹ̀ Ìbàdàn lọ. Ìdí nù tó bá sọ pé the largest city in Black Africa Ìbàdàn ni. Ìbàdàn tóbi púpọ̀. Nílẹ̀ Ìbàdàn, ilẹ̀ Ìbàdàn lápapọ̀ àti ìlú Ìbàdàn àti ilẹ̀ Ìbàdàn, níbi tí àṣẹ àtagbára Olúbàdàn ká, níbi tẹ́nikẹ́ni ó ti kọ́ tí wọ́n ti kọ́ pé ọmọ ìlú wo ni ọ́, ọmọ Ìbàdàn ni mí. Akínyẹlé, Ìbàdàn ló wà. Akínyẹlé local government òun ló lọ pààlà pẹ̀lú ọ̀nà àwọn Ọ̀yọ́, ó tó fẹ́ mú ààlà lọ sọ́nà Òkè Ògùn. Akínyẹlé local government, Mọ́níyà ẹni ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà. Ẹgbẹ́dá òun ló lọ sí ọ̀nà Ifẹ̀, ó lọ sọ́nà Ifẹ̀. Ẹgbẹ́dá náà ní ibùjókòó ìjọba ìbílẹ̀ wọn wà. Ìbàdàn North òun wà láàrin ìlú Ìbàdàn, torí local government 11 la ní nìbàdàn, 5 ń bọ́ sínú ìgboro, 5 ń bọ́ sínú ìgboro, 6 ń bọ́ ó yí 5 ti gboro ká. A fi local government 6 àwa fi yí ìgboro Ìbàdàn ká, a fi yí 5 tó wà nínú ìgboro ká. Ìbàdàn North, Bódìjà ní ibùjókòó ìjọba alága ìbílẹ̀ wà. Ìbàdàn North East, ibi tí wọ́n ti bẹ́ mi nù.